Èdè Gẹ̀ẹ́sì ọ̀rọ̀ rùn. Àwọn ọ̀rọ̀ míì téèyàn rò pé bóyá pé òun ti pè dáadáa wọn á ti ní kẹ̀sì báwọn ló ṣe yẹ kó pè. Ẹ̀yẹ àwọn ọ̀gá ológun tá a mọ̀ ń pè ní colonel. Sẹ́mọ̀ pé bí wọ́n bá kọ́ gan colonel ló yẹ ká pè. Lẹ́nu ọjọ́ mẹ́ta mo tún gbọ́ pé kìí ṣe báwọn gan ló tún yẹ ká pè wọ́n ní kẹ́nẹ̀. Ọba gbọ́ pé kẹ́nẹ̀ Táíwò mú ní à láìsí kẹ́nẹ̀ ìlú Àyùbá àmọ́ ẹjẹ́ á dá dúró jàre. Tó àwa máa yé òde òní bíi tèmi ẹ tún wá ẹjẹ́ á tún gbé àwọn nǹkan kan yẹ̀ wò. Ẹ̀gbọ́n mi kan ní ẹ̀ kàn sí mi wọ́n ní kí n yànnàná ìyàtọ̀ tí ń bẹ láàrin Ìyáàfin àti Ayaba èmi ó wàá fi méjì kún olórí àti Ayinba. Àmọ́ kí n tó lọ sórí eléyìí ẹ jẹ́ ń sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin ìfipéni àti oyè bó tiẹ̀ jẹ́ pé Gẹ̀ẹ́sì méjèèjì ní táìtù. Nínú àṣà wa Yorùbá ìntàwà ń pè ní oyè ńlẹ̀ ìbò lè pè ní ceremonial or chieftaincy or professional title tó jẹ́ pé wọ́n fi èèyàn jẹ́ ẹni tí wọ́n jáwé oyè lé lórí eléyìí ń lóye. Àmọ́ bó bá jẹ́ pé torí pé obìnrin ti lọ́kọ wọ́n wá ń pè ní Mrs. Ìfipéni lásán leléyìí kìí ṣe oyè. Ẹ jẹ́ wá kó ń bẹ̀. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ látòrí olórí. Gbogbo wa la mọ̀ pé ìyàwó ọba ìbáàjọba tí ń jẹ lọ́wọ́lọ́wọ́ àbọ̀bá tó ti jẹ sẹ́yìn ìyàwó wọn tó wà láyé olórí ni wọ́n. Olórí kan iná láyaba torí ibi tá a ti mú ayaba jáde ni aya ọba ìyàwó ọba ìbáàjọba òní ìbáàjọba àná ayaba. Táwa ni Ìyáàfin. Ní òde òní láwùjọ wa gbogbo obìnrin tó bá ti rí jàǹkànjàǹkàn àbí tó ti lọ́kọ ńlá wa ń pè ní Ìyáàfin àmọ́ bá ń kọ́ obìnrin tó bá ti lọ́kọ ńlẹ̀ Yorùbá abilékọ ni wọ́n Mrs. abilékọ leléyìí. Àmọ́ àwọn Ìyáàfin ẹni ó lè jẹ́ ìyàwó àbí kó jẹ́ ìyá ọba àná èyí wọn ọba tó ti gbéṣẹ̀ àmọ́ tó jẹ́ pé ààfin ni wọ́n ń gbé. Ó tún wá lè jẹ́ abọ́ rẹ̀ obìnrin tí wọ́n ń wúre láàfin àwọn ìyá àgbà tí wọ́n ti di arọ́kin sẹ́mọ̀ pé àwọn tí wọ́n ń pè lárọ́kin ni làwọn tí wọ́n máa ń rọ́ ìtàn tí wọ́n máa ń sọ ìtàn ńgbà kábíyèsí báibái ńgbà kínní kan máa ń rọ́ ìtàn àwọn akin tó ti lọ sẹ́yìn. Àmọ́ agbègbè ààfin àbínú ààfin ni làwọn ìyá yìí ń gbé ni wọ́n fi máa ń pè wọ́n ní ìyá ní ààfin Ìyáàfin. Wọ́n máa ń kọ́ orúkọ wọn ẹ mọ́ tún wá gbàgbé pé láwọn apá kan èdè Yorùbá ní tí wọ́n ń pè lórúkọ ní iyàrá kó tó pó tí tó wọnú lọ inner chamber ìníjórúkọ. Wọ́n ó kọ́ orúkọ àwọn ìyá yìí wọ́n lè kọ́ sẹ́gbẹ̀ẹ́ ààfin àbí lẹ́yìn ààfin but they live within the courtyard of the palace. Ìdí tí wọ́n fi máa ń pè wọ́n ní Ìyáàfin leléyìí. Àwọn wo wá ní Ayinba? Ayinba ni àwọn tí ń yin ibà. Àwọn wo ní ibà? Ibà ni àwọn ológun àbáwọn olóyè. Ó gbọ́ pé ibà Gani àgbà Ààrẹ Ọ̀nà Kakanfò wá, ibà Ìbíkúnlé, ibà Olúyọ̀lé àtàwọn olóyè gbogbo. Àwọn ìyàwó wọn àwọn ní ń jẹ́ Ayinba. Ìyàwó olóyè àbí ìyàwó akínkanjú èèyàn ní ń jẹ́ Ayinba. Ìdí ni pé sẹ́mọ̀ bó ti wù ká lè yin ibà tó àwọn tí ń yìn wọ́n jù ń làwọn ìyàwó wọn. Àwa kàn mọ̀ pé lóògùn ọ̀fẹ́ o àmọ́ àwọn eléyìí ló lè pé àkànní mi o ọmọ bí kinní kan ṣe báyìí ní òrì àti pé gbogbo báwa ṣe ń bẹ̀rù àwọn ará bíi bó bá rí o yọ yọnu lẹ́nu ojú rẹ̀ ọmọ sánà ó láwọn ìyá kan tó jẹ́ pé bí wọ́n bá wà lórúkọ wọ́n máa ń tẹ dọ̀dọ̀ bàbá yìí tí bàbá yóò kàn mọ́ rẹ́rìn sẹ̀sẹ̀sẹ̀sẹ̀. Àwọn eléyìí ò ní Ayinba. Ṣé ẹ rí i pé Yorùbá dùn gan? Ẹ wò bẹ́ẹ̀ bá wá fẹ́ràn fọ́nrán ẹ dákun ẹ bá ń taari rẹ̀ sẹ́lómi èyí ò ní pé ẹ bá ń share àbí kẹ́ ẹ repost àkó àsìkò yìí.